A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Igbákejì ààrẹ ìjẹta àti olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) Atiku Abubakar ti ké gbàjarè lórí bí ìlàpọ̀ ìkówósí rẹ̀ ṣe lu síta àti ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní àfúrásì owó tí wọ́n fi ránṣẹ́ sí àpò ìkówósí rẹ̀ Private Bank Account. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Atiku Frank Shaibu ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 2026 bí wọ́n ti ní ìdúnàdúrà yìí wá láti ọ̀dọ̀ ẹni tí igbákejì ààrẹ àtijọ́ kò mọ̀. Wọ́n ní wọ́n san owó yìí pẹ̀lú àlàyé narration wípé àwọn fi dá sí ètò ìpolongo ìbò Contribution Electioneering Campaign. Wọ́n ní Atiku tàbí ìgbìmọ̀ ìpolongo ìbò rẹ̀ kò béèrè fún ìrànlọ́wọ́, pàṣẹ tàbí mọ ẹnikẹ́ni tí ó ní kí wọ́n sanwó wọlé. Shaibu ní ohun tí ó dìrọ̀ mọ́ owó yìí ti dá ìpòrúru ọkàn sílẹ̀, pàápàá jùlọ bí àpò ìkówósí yìí ṣe jẹ́ strictly private account tí wọn kò yọ̀ǹda fún ará ìlú. Ó mú u lójú bí àwọn kan ṣe lè ṣe alábàápàdé àpò ìkówósí Atiku ìkọ̀kọ̀ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ san owó sí i. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àtijọ́ wá ṣe ìkìlọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí ń béèrè ìbéèrè lórí ààbò ìṣúná, pàápàá jùlọ àpò ìkówósí ará ìlú tí ẹnikẹ́ni lè rí ààyè sí láìjẹ́ wípé wọ́n yọ̀ǹda rẹ̀, àbí nígbà tí àṣírí ilà ìfowópamọ́ odidi igbákejì ààrẹ àtijọ́ bá pamọ́, á jẹ́ wípé kò sí ọmọ Nàìjíríà tí àpò ìkówósí rẹ̀ pamọ́ nínú ewu. Bí ikọ̀ Atiku ti ké sí ará ìlú àti àwọn agbófinró sí ìṣẹ̀lẹ̀ tí wọ́n sì ṣe àpèjúwe rẹ̀ ní ète síwájú ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà. Èyí ń wáyé bí Atiku ṣe ń béèrè lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu kí ó dárúkọ gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ṣe ẹ̀sùn wípé wọ́n lọ́wọ́ nínú jìbìtì tí ó dìrọ̀ mọ́ àgbékalẹ̀ ayédèrú àjọ ìjọba PFIPC. Atiku ní ìròyìn àkọ́kọ́ interim report láti ọ̀dọ̀ àjọ ICPC lórí ìṣẹ̀lẹ̀ mú ìfura dání, pàápàá jùlọ lẹ́yìn tí àjọ ṣe àkọọ́lẹ̀ àìbìkítà láàrin ilé-iṣẹ́ ìjọba tí ó fún PFIPC láàyè àti ṣe jìbìtì. Nínú àtẹ̀jáde àná ni Atiku ti ní iléeṣẹ́ ààrẹ kò lè ṣe àgbékalẹ̀ àbájáde ìwádìí àjọ ICPC láti fi wẹ ara wọn mọ́ lẹ́yìn tí ìwádìí tọ́ka ìjákulẹ̀ àwọn òṣìṣẹ́ ìjọba. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ìwádìí àjọ ICPC ṣe àfihàn bí wọ́n ti lo àgbélẹ̀rọ lẹ́tà ìyànsípò láti ọ̀dọ̀ ààrẹ àti ṣíṣí àpò ìkówósí pẹ̀lú ayédèrú ohun èlò ìjọba. Bákan náà ni wọ́n ṣe àkọọ́lẹ̀ impersonation tí wọ́n fi ṣe àgbékalẹ̀ ayédèrú àjọ ìjọba méjì mìíràn. Atiku béèrè ìdí tí àjàǹbákù iṣẹ́ ṣe máa wáyé láàrin ilé-iṣẹ́ ìjọba bí kò bá lọ́wọ́ kan ìkà nínú tàbí àìmọṣẹ́ ẹni níṣẹ́. Bí ó bá jẹ́ wípé wọ́n jọ dìmọ̀ pọ̀ ni, àwọn wo ni wọ́n jọ dìmọ̀ pọ̀? Ta ni ó bu ọwọ́ lu bí wọ́n ti rí ààyè wọlé sí àjọ ìjọba? Ta ni ó dá ẹni pé ara rẹ̀ ní Director General mọ̀? Ta ni ó fún un láàyè àti ṣiṣẹ́ láàrin ilé-iṣẹ́ ìjọba? Atiku ní ayédèrú àjọ ìjọba kò lè ṣàdédé rìn wọlé ilé-iṣẹ́ ìjọba fúnra rẹ̀. Ayédèrú lẹ́tà ìyànsípò kò lè wúlò láì ní òǹtẹ̀ nínú. Àpò ìkówósí kò lè ṣí ara rẹ̀. Ènìyàn ló ń bẹ nídìí orò tó fi ń ké. Atiku ní kí wọ́n dárúkọ gbogbo wọn. Ó ní kí wọ́n sọ ipa tí oníkálùkù òṣìṣẹ́ ìjọba kó lórí ìṣẹ̀lẹ̀ yìí nítorí ọmọ Nàìjíríà lẹ́tọ̀ọ́ láti mọ bí wọ́n ti rí jìbìtì ṣe. Atiku tẹnumọ́ wípé irúfẹ́ ìròyìn tí àjọ ICPC gbé kalẹ̀ kò tó láti fi dájọ́ wípé ara ilé-iṣẹ́ ààrẹ mọ́ bí ìwádìí ṣe ń lọ lọ́wọ́ lórí gbogbo àwọn tí ó ṣeé ṣe kí wọ́n jọ lọ́wọ́ nínú jìbìtì pẹ̀lú àpò ìkówósí tí wọ́n lò. Bákan náà ni ó tẹnumọ́ àgbékalẹ̀ olùṣèwádìí tó dá dúró Independent Panel of Inquiry láti ṣe ìwádìí tó lọ́rìn lórí ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Mínísítà agbára Joseph Tegbe ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ìjọba Rural Electrification Agency (REA) ní ìlú Àbújá. Tegbe rọ ìgbìmọ̀ tuntun kí wọ́n rí i dájú wípé gbogbo ìpinnu ni wọ́n dáàbò bò láti fi ṣe àlékún ìgbé ayé ọmọ Nàìjíríà. Níbi ayẹyẹ yìí láti rí Permanent Secretary Board Chairman Ayọ̀délé Fáyòṣe, REA's Managing Director, Chief Executive Officer, Board Members àti àwọn alámòjútó Ministry.
Tégbè ṣe àpèjúwe àgbékalẹ̀ ìgbìmọ̀ yìí ní èyí tí ó lọ pẹ̀lú àfojúsùn Ààrẹ Bọ́lá Tinubu láti fi gbé ìṣèjọba rẹ̀ ró àti accountability káàkiri iléeṣẹ́ ìjọba. Ó gbóríyìn fún iṣẹ́ àkọọ́lẹ̀ Fáyòsé gẹ́gẹ́ bí gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì, bí ó ti kí àwọn ìgbìmọ̀ yòókù káàbọ̀, tí ó ti parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àsọdájú mínísítírì láti tẹ̀síwájú àti máa ní ìbáṣepọ̀ pẹ̀lú àpèjúwe iná mọ̀nàmọ́ná gẹ́gẹ́ bí ohun èlò fún àǹfààní àti àṣeyọrí. Nígbà tí ó ń fèsì, Fáyòsé ṣe àpèjúwe ìpinnu Ààrẹ Tinubu àti yan Tégbè ní ìjẹ́rìísí iṣẹ́ àṣekára, kì í ṣe kí wọ́n kàn yàn lásán. Àpẹẹrẹ wípé ìṣèjọba rẹ̀ fẹ́ ojútùú sí ìṣòro iná mọ̀nàmọ́ná ní Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àṣẹ tí Ààrẹ Bọ́lá Tinubu pa fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ EFCC láti jáwọ́ nínú àṣẹ ilé-ẹjọ́ tí ó gbégi dínà àpò ìkówósí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti dá awuyewuye sílẹ̀ lórí agbára tí àjọ EFCC ní. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n ti gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ láti béèrè bóyá ààrẹ ní agbára àti máa da àjọ EFCC ríboríbo, bí wọ́n ti ní bóyá ìwádìí lórí ẹ̀sùn mínísítà àná fún ìgbáyégbádùn aráàlú Betta Edu àti gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello pa mọ́lẹ̀ látàrí wípé ààrẹ dá sí i. Lára àwọn tí wọ́n ń béèrè èyí láti rí Atiku Abubakar àti àgbàmọ̀fin kan tí wọ́n wo ipa tí èyí lè ní lórí ìlànà òfin. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí Ààrẹ Tinubu darí àjọ EFCC ní Ọjọ́bọ̀ kí ó tètè padà sí ilé-ẹjọ́ láti gbé òfin kúrò lórí àṣẹ tí wọ́n fi ṣe ìdènà fún àpò ìkówósí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ààrẹ ní bí ó tilẹ̀ jẹ́ wípé àjọ EFCC gbé ìgbésẹ̀ tí ó lọ pẹ̀lú ìlànà òfin, àkókò tí èyí wáyé ní ó kù ọjọ́ díẹ̀ kí ètò ìdìbò gómìnà wáyé kò lẹ́tọ̀ọ́. Ìdójútì ni èyí jẹ́ fún òun nítorí ọ̀pọ̀ ìgbésẹ̀ àjọ ìjọba ni wọ́n máa ń lọ ẹ̀sùn rẹ̀ mọ́ iléeṣẹ́ ààrẹ, ṣùgbọ́n àgbàmọ̀fin Ọba Maduabuchi ní ààrẹ kò ní agbára lábẹ́ òfin kankan àti darí àjọ EFCC tàbí ICPC. Àjọ wọ̀nyí ni ó yẹ kí wọ́n mọ ohun tí ó tọ́ láti ṣe. Kò ṣeé gbọ́ sétí wípé ẹni tí ó yẹ kí ènìyàn lé tún wá ní agbára láti lé ni, ó tún wá jẹ́ ní gbangba. Ó fi kún un wípé bí ààrẹ ṣe dá sí dára, kí aráàlú má bàa rò wípé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe èyí nítorí ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà, ṣùgbọ́n Maduabuchi bu ẹnu àtẹ́ lu ọ̀nà tí ààrẹ gbé èyí gbà, wípé Attorney General ni ó yẹ kí ó ṣe ìkéde yìí pẹ̀lú àṣẹ ààrẹ. Ó tún wá dá lábàá wípé kàkà kí wọ́n fi gbégi dínà gbogbo owó ìpínlẹ̀ Ọ̀ṣun, owó tí wọ́n darí yìí ni wọn ìbá tọpinpin lọ ilé-iṣẹ́ aládàáni tí wọ́n darí rẹ̀ sí. After all, èyí tí ó wà nínú àpò ìkówósí ò sọnù, èyí tí ó sọnù ni wọn ìbá lé mú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB ti yẹra lọ́dọ̀ ọ̀gbẹ́ni kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Nwaugwu Ihechimere Ezeakolam, òṣìṣẹ́-fẹ̀yìntì láti ọ̀dọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tí wọ́n fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ní Ọjọ́bọ̀. Ezeakolam ni wọ́n fi ojú rẹ̀ ba iwájú adájọ́ Mohammed Garba Umar lórí ẹ̀sùn oníkókó mẹ́rin tí ó dá lórí wípé ó ń ṣe àtìlẹ́yìn àti ohun èlò fún ẹgbẹ́ IPOB tí èyí ṣe lòdì tí ó sì ní ìjìyà nínú lábẹ́ òfin ìwà dàlúrú. Ṣùgbọ́n lánàá ni IPOB fèsì nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ Emma Powerfull bí wọ́n ti ní àwọn kò mọ afurasí. Àtẹ̀jáde yìí kìlọ̀ fún àjọ DSS kí wọ́n yéé wọ́ orúkọ àwọn nílẹ̀ lórí àgbélẹ̀rọ. Wọ́n ní àwọn kò mọ ọ̀gbẹ́ni yìí, kì í ṣe òṣìṣẹ́, aṣojú tàbí onídùúró fún IPOB, kí ohunkóhun tí ó bá ṣẹlẹ̀ láàrin DSS àti òṣìṣẹ́ wọn àná jẹ́ tiwọn, kí àjọ DSS dẹ́kun àti máa lo orúkọ IPOB fún ìṣẹ̀lẹ̀ tí ó bá ṣẹlẹ̀ láàrin ilé-iṣẹ́ wọn. IPOB fi ẹ̀hónú wọn hàn wípé wọ́n ti lọ́ àjèjì mìíràn mọ́ IPOB. Nígbà tí ilé-ẹjọ́ kò tíì dájọ́ lórí ẹ̀sùn, IPOB ní kí DSS pèsè ẹ̀rí wípé Ezeakolam jẹ́ ọmọ ẹgbẹ́ wọn.
wọ́n ní lójútáyé làwọn fi ń tako àjọ DSS kí ó pèsè ẹ̀rí bí ọ̀gbẹ́ni yìí bá jẹ́ ọmọ ẹgbẹ́ wọn, ta ni ó gbà wọlé, mọ̀lẹ́bí wo ni wọ́n gbà á sí, ta ni alámòjútó rẹ̀, ipò wo ni ó dì mú, níbo ló ń jábọ̀ sí, ìgbà àti àsìkò wo ni ó darapọ̀. Wọ́n ní kí ẹnikẹ́ni má lọ́ ẹ̀sùn mọ́ ènìyàn lẹ́sẹ̀ lórí ìfura lásán. Bákan náà ni wọ́n ní àwọn ti ṣe àkíyèsí wípé gbogbo ìgbà tí àwọn bá fẹ́ gbé ìgbésẹ̀ lórí Nnamdi Kanu tàbí IPOB ni ìtàn máa ń rú jáde. Wọ́n á rí ẹnìkan fi ọwọ́ ṣìkún òfin mú lórí ẹ̀sùn kan tàbí òmíràn, tàbí kí wọ́n pe àjèjì ní commander, financier tàbí operative. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.